Ẹ káàbọ̀ sórí ètò lérò tèmi. Orí ìje lórí tá ń tàpá pínsẹ̀ lórí ètò yìí. A wí pé Bẹ́lẹ́dùà bá fa bíbọ̀ rẹ̀ sẹ́yìn. Èmi ni wọ́n wà, ẹ̀yin náà ni wọ́n bá. Adé lónìí o, ọpẹ́ f'Olódùmarè ọba. Ọlọ́run ọba tí sọ̀rọ̀ dọ̀rọ̀ fún gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Mukhtar Abíọ́dún lórúkọ tèmi jẹ́ Ajélọ́gbọ́n lórúkọ bàbá tó bí mi lọ́mọ lálẹ́dẹ̀ Òṣogbo. Èmi ní gbòǹgbò bí àgbà, ajókòó àgbà má jùpẹ̀ ránṣẹ́ ọmọ kékeré àdùn àgbà níkùn. Mo ń gẹ́gẹ́ bí iṣẹ́ ló jẹ́ ẹ máa gbọ́ mi kétékété. Mo ṣàwárí ẹ̀bùn tẹ́lẹ̀dùà fún mi ló jẹ́ máa gbáyìí láwùjọ pèdèpèdè. Mo fi iṣẹ́ mi pa mìídì ló jẹ́ máa tayọ ẹgbẹ́ mi níbi gbogbo. Èmi náà wá kọ́ Ọlọ́run ló ní orí bẹ́ẹ̀ kì í ṣe èèyàn. Ǹjẹ́ lórí ètò fún tèmi, àwọn tá a jù sódò ẹja ńlá ló gbé o. Àlejò mi wọ́n ti wà ń yàrá agbára pẹ̀lú mi. Àlejò mi wọ́n ti fìgbà kan rí jẹ́ aṣojú ṣòfin láti ẹkùn ìjọba ìbílẹ̀ Ẹdẹ South ní ọdún 2015 sí ọdún 2019. Ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Ọ̀ṣun State House of Assembly. Àlejò mi wọ́n tún jẹ́ ọ̀kan pàtàkì kan nínú ọmọlúàbí caucus nípínlẹ̀ Ọ̀ṣun tá bá ń sọ̀rọ̀ òṣèlú. Wọ́n tún jẹ́ olùfọkànsìn nípa àwọn tó gbàgbọ́ nínú òṣèlú tí ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá tí ó gbé dání nípínlẹ̀ Ọ̀ṣun àti ní Nàìjíríà. Ó kọ wọ́n sọ lẹ́nu mi ògbó àwọn náà ní Honourable Nurain Adébísí. Mo kí yín káàbọ̀ sórí ètò àlejò mi o. Ẹ ṣé olóòtú. Ṣàlàáfíà ni. Àlàáfíà ni. Àsìkò àṣekù ọdún. Àwa nìyẹn o. Ẹ já bẹ̀rẹ̀ pẹ̀lú pé ní ìpínlẹ̀ Ọ̀ṣun lọ́wọ́lọ́wọ́ báyìí ọmọ Ẹdẹ ní. Ọmọ Ẹdẹ. Ẹdẹmọ̀gbọ́ Ẹdẹmọ̀gbọ́ àrógún. Ajíṣọ̀ṣọ́. Àjílàlá Ọ̀ṣun. Ẹ ṣeun. Ẹ wà lára àwọn tí ó ṣàtìlẹ́yìn fún gómìnà Adémọ́lá Adélékè tó fi wọlé tó wà yìí. Bàbá ni a wá wò láti ìgbà tí gómìnà ti dé, ó ti ń lọ́dún méjì àbọ̀ báyìí. Bóòní ìjọba Adélékè, bóòní máa ń ẹgbẹ́ lórí òṣùwọ̀n kí lẹ sọ. Tọ́ a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run gẹ́gẹ́ bí ọmọ Ẹdẹ. Ó sì jẹ́ ẹ bá súnmọ́ bí díẹ̀ hàn lórí kíní. ìkan lára àwọn tó lọ ń tò sí ìgbọ́n mi òṣèlú ní Ẹdẹ. Kálukú náà ló níbi tí ó ti jáde wá yóò sì lè dá. Kódà ọ̀rọ̀ ọ̀gá wa pátápátá ni iṣẹ́ láàánú Muhammad sallallahu alaihi wasallam pé ìfẹ́ ìlú ẹni àràpá kan gbàgbọ́ ni. So gbogbo ọmọ Ẹdẹ nílé lóko pátápátá òun náà ló ṣe àtìlẹ́yìn lọ́nà kàbí lọ́nà kejì fún gómìnà Adélékè. Wọ́n sì ń gbìyànjú tiwọn. Kọ́lọ́n kó fún wọn ṣe. Gómìnà Adélékè ń try. Kọ́lọ́n kó jẹ́ káwá tiẹ̀ délùú Ẹdẹ gan-an rí pé ń gbìyànjú. àní kọ́lọ́n jẹ́ ká ṣàṣeyọrí. Ẹdẹ nìkan ẹ mọ̀ pé gómìnà gbogbo Ọ̀ṣun. Bẹ́ẹ̀ni Ẹdẹ tí wọ́n wà yìí ọ̀kan gbòógì kan nínú ọmọlúwàbí caucus ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Nínú ẹgbẹ́ ìwòlẹ̀ bàbá ní òṣèlú. Ọmọlúwàbí progressive. Tí ìfowópamọ́lẹ̀ ní under àwọn INEC kẹ́ ìfowópamọ́lẹ̀ tẹ́lẹ̀ òṣèlú. Ẹgbẹ́ wa ń bọ̀. Ẹ̀yin náà ládẹ́. So lọ́wọ́lọ́wọ́ báyìí partiless ni. Ẹ̀yin kò sí tó ń jẹ́ partiless. Ó yá kí ẹ̀yin náà là ń gbé ẹgbẹ́ bọ̀ wá bá. Àwọn àgbàdẹ ní ẹni tá à ń gbéyàwó bọ̀ wá bá. Kò yẹ kó garun. So a mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ń garun wípé ṣùgbọ́n ẹ̀yin náà là ń gbé bọ̀ wá bá. Àwọn awuyewuye wà ń gbòòrò. Wọ́n ní ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá àtàwọn tó tẹ̀lé. Wọ́n fẹ́ gbẹ́lẹ̀ ni àwọn kan ní wọ́n lé wọn kúrò lẹ́gbẹ́ ni. Ṣé wọ́n lé yín ọ̀gbẹ́ni àtẹ̀yìn àbí ẹ̀kan lè kọ̀wé ọ̀gbẹ́ni kọ̀wé fipò lẹ̀ wá tẹ̀lé wọn. ń ṣe rí tí ẹja bá sọ lódò àmọ́ bó ṣe tó. Àwọn kankan sì wà tó jẹ́ pé Yorùbá ní ó yẹ ní gbogbo kó yọ owó aró kò yẹ àtọ̀lé. Tí àwọn kan bá sọ wípé àwọn kan lé èèyàn kúrò lẹ́gbẹ́ àbí wípé kinní kan bọ́ sẹ́nu àwọn kan. Ṣùgbọ́n ìgbà tí irọ́ bá ti fẹ́ máa dòótọ́ táàrí fífẹ́ máa pọ̀ jù ṣẹ̀wọ̀n wípé èèyàn yóò mọ̀ wípé nǹkan tí ẹgbẹ́ mi gangan bí mo ṣe rí lélẹ̀ ìmọ̀ ara àbí ìwọ̀n oníwọ̀n lèyàn ò kí mọ̀ ìmọ̀ mọ̀ wọn ara èèyàn. So nínú pa àmọ̀ wọn ara wa láti pàdé ṣé bẹ́ẹ̀ sọ pé ẹ fẹ́ ṣe nìyẹn kó dáa náà pàdé wa láyọ̀ àtàlàfíà. Ọ̀gbẹ́ni Ràúfù Arẹ́gbẹ́ṣọlá àti gbogbo ilẹ̀ fẹ́ gbẹ́lẹ̀ kí ṣe kán lé. Kò ń ṣe ẹṣẹ́ rí tá a bá ní ká lọ bẹ̀yẹn yóò fẹ́ gba àsìkò wa torí pé ọ̀tọ̀ ni pé báwo ni ilé tó jẹ́ pé wọ́n ṣe pé mo kọ́ àwa la mọ̀ bá ṣe ra lẹ̀ àwa la mọ̀ bá ṣe foundation àwa la mọ̀ ibi tó ṣẹ́kù sí. Ìyẹn ẹgbẹ́ bíi sílẹ̀ sọ. Bẹ́ẹ̀ni ẹnu mi gbà ló jẹ́ máa sọ. So gbígbé àwọn kan wá dé gbogbo àwa gbà mọ́ra gbé ìgbà náà ni pé ilé yìí dá o àwa náà ẹ fún wa láyé káà náà gbébẹ̀ o. So ṣé yóò wá ṣe pé kí n sọ pé ìgbà tọ́rọ̀ yìí ti dàbá yìí mo wá kó kúrò nínú ilé ara mi. Ṣùgbọ́n ìgbà tí ọ̀rọ̀ bá ti wá di wípé
bó ṣe yẹ kí nǹkan rí. Orí bẹ́ẹ̀. Ẹ wà ilé tá a kọ́ yìí èròǹgbà àtàfojúsùn tá a ní tá a fi kọ́ lélẹ̀ yìí kí ni yóò rí báyìí mọ̀ tó wá di pé àwọn àtọ̀hún ìrànwọ́ àwọn ẹgbẹ́ ẹnu ẹ̀sùn òun kò sí ṣàwọn pé èyí ò rọra yọ sí yóò rọra fira sí ẹgbẹ́ kan sí ààyè ọ̀wọ̀ tó ààyè ọ̀wọ̀ ni àfira wá sí. ìtẹ́sọ ni pé ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá landlord nílé APC. tọ́jú kọ́lé ṣé nǹkan yóò wà tó ju landlord lọ kò ń ṣe ní Ọ̀ṣun ní Nàìjíríà pátápátá ni ẹ wá jẹ́ wọlé gbogbo pé ntí mo mọ̀ ni mò ń sọ kò ń ṣe tí mo gbọ́ ntí mo mọ̀ wípé landlord ní lára àwọn tó jọ kọ́ ilé tó ń jẹ́ APC ní Nàìjíríà. Wọ́n wá ní ìjà tó ṣẹlẹ̀ láàrin ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu bóyá kan tó dà ààrẹ gan Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ń gbà náà lọ fóun ló fà á tó tún fàjà tó fi ìjà yẹn fi ràn lọ́dọ̀ gómìnà àná Alhaji Adébóyèga Oyètọ́lá pé ló fà á tó fi rí bó ṣe rí. Kò síjà láàrin Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá kó tó di pé Oyètọ́lá di gómìnà. Ìṣe gómìnà Oyètọ́lá ló dá àárín Aṣíwájú Ahmed Tinubu àti ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá. Ẹni tá a gbọ́ ni pé ìgbà tí pátì APC fẹ́ mú ọmọ oyè tí ó sọ sí di Arẹ́gbẹ́ṣọlá pé Arẹ́gbẹ́ṣọlá ò fẹ́ kí wọ́n mú Oyètọ́lá pé Tinubu ló sọ pé ẹni tá a fẹ́ lórí. Báwo a náà ṣe dánmọ oyè tí ò bá fẹ́ wọn. Wọ́n ní Tinubu ló gbélé Arẹ́gbẹ́ṣọlá lọ́wọ́. irọ́ ohun tó ṣẹlẹ̀ lélẹ̀ ṣé òótọ́ ọ̀rọ̀ ni ká sọ fún mi. ẹ̀sùn tọrọ mi. ká sọ òótọ́ ọ̀rọ̀ fún mi ohun tó ṣẹlẹ̀ lélẹ̀ lára wípé à ń gbà fún èèyàn pé ọ̀gá mi lélẹ̀ aṣáájú mi ni ohun tó bá fẹ́ ni màá bá fẹ́ mo bá yìí sọ pé kí n ṣe nǹkan ni màá ṣe tí à ń pè ní loyalty nínú òṣèlú loyalty yẹn ló mú ọ̀gbẹ́ni a sọ pé tọ̀ ọ̀gá mi mo dúpẹ́ o eléyìí tí a ṣe yìí o ó ti kan kí a máa wo ta ni a gbé nǹkan yìí fún àṣẹ dẹ̀ wá láti ibi tó ti yẹ kó wá wípé tọ̀ kódà ìgbà tí wọ́n di wípé bó láti ṣe kinní yìí bó láti fẹ́ rìn ta lọ́mọ oyè ta ni kinní kan ta ni kinní kan ntọ́gbẹ̀ni sọ fún kálukú ni wípé Rauf Arẹ́gbẹ́ṣọlá ó sọ wípé àṣẹ tí ó jẹ ọmọ oyè kò sí lọ́wọ́ àwọn. pé ọwọ́ Aṣíwájú Tinubu wọ́n dárúkọ èèyàn méjì Aṣíwájú nìkan Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu àti bàbá Bísí Àkàndé ntáwọn méjèèjì bá sọ àwọn ní aṣáájú àwọn ntọ́ bá ti sọ òun náà ni gbogbo wa ó tẹ̀lé o ẹ̀rọ gbọ́dọ̀ APC ṣe wà ń gbà yẹn o sábà pé ẹkùn mẹ́ta la ní ìpínlẹ̀ Ọ̀ṣun West Central àti East ó wà lákọọ́lẹ̀ tó dẹ̀ yẹ gbogbo yẹn pé látìgbà tí Ọ̀ṣun ti di odidi ìpínlẹ̀ 28 years ago nígbà yẹn pé ọdún méjì díẹ̀ àbí ó lé díẹ̀ péré ni Ọ̀ṣun West ló fi ṣe gómìnà Ọ̀ṣun rí. torí àsìkò ní o ariwo ń gbà náà gbẹlẹ̀ pé kí Ọ̀ṣun West ní kọ́mọ òye ti wá ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá wá fẹ́ ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àgbàgbẹ́ ẹgbẹ́ ní Central nìkan ti mú tọ́mọ Oyètọ́lá kí wá ló ṣẹlẹ̀ láàrin wọn wọ́n ní kí wọ́n tó dọmọ oyè pé àdéhùn wà even wọ́n ní ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ní tọ́tàmù mi l'Oyètọ́lá fẹ́ wá ṣe o wọ́n ní sọ fáwọn kọmíṣánná kan bẹ́ẹ̀ wọ́n tún wá ní wípé ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ní SSG o Chief of Staff o London Oyètọ́lá àtàwọn kọmíṣánná kan èmi ní ìyàn fún o pé Alhaji Oyètọ́lá bó ṣe gbọ́n mú pé tó ti jà bó ti bẹ̀rẹ̀ lórí ètò yìí náà ti sọ ọ̀wẹ́ Ismail Omipida wọ́n sọ bẹ́ẹ̀ dárúkọ ẹ̀ fúnra ẹ̀ sẹ́yìn arákùnrin tá à ń pè ní Omipida ó jẹ́ ẹ̀ tí mo fẹ́ràn gẹ́gẹ́ bí èèyàn mo tó bá jẹ́ lẹ́nu iṣẹ́ oníròyìn tán mú yìí mo rò pé ẹ wá béèrè lọ́wọ́ mi máa ní wọn ṣe yàn dáadáa òkúrọ́ ẹ máa ń gbọ́ òkúrọ́ irọ́ òun náà tún sọ gbogbo tẹ̀ kà sílẹ̀ yìí ni irọ́ ni ṣẹ̀dẹ̀ mọ́ rísìn. ìṣẹ́nu wọn nìkan àwọn ìṣẹ́ ẹ máa gbọ́ àmọ́ tí ẹ ń gbọ́ ṣé n tán mọ̀ náà sọ ni àbí n tán gbọ́. kí wàá ló ṣẹlẹ̀ gangan. ìyàtọ̀ tó wà láàrin méjèèjì ni wípé ìyàtọ̀ wà láàrin nǹkan tí mo mọ̀ àti nǹkan tí mo gbọ́ gẹ́gẹ́ bí mi bí dọ́sí àlàyé mo wo fídíò yẹn ṣùgbọ́n irọ́ tó jìnnà sóòótọ́ ni pé Arẹ́gbẹ́ṣọlá sọ wípé alákọ̀ọ́kọ́ ẹjọ́ tí Arẹ́gbẹ́ṣọlá ò bá sọ̀pọ̀tù Oyètọ́lá gbà yẹn kí ẹ rò pé yóò ṣẹlẹ̀. àwọn jàǹkànjàǹkàn mẹ́rin ló jáde ẹjẹ́ ń dárúkọ wọn Alhaji Adeoti tájẹ́ SSG nígbà yẹn and the former party chairman Right Honourable Rejin Salam tájẹ́ incumbent speaker nígbà yẹn Right Honourable Lasun Yusuf deputy speaker
sẹ́nitọ̀ Oríoló wọn ti di sẹ́nitọ̀ ńgbà yẹn àwọn míì náà tún jáde ṣùgbọ́n àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn wọ́n ní weight wọ́n ní kìmí ṣe get me bẹ́ẹ̀ now ní inú wípé àṣẹ ọ̀rọ̀ jáde àṣẹ tẹ̀lé wọn lóye Tọ́lá fi di candidate o. ìgbà tó wá di candidate tán ṣé kò wá sáàdéhùn láàrin Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá àtẹ̀tọ́fẹ́ gbéjọba fún Oyètọ́lá wípé tó bá ti déjọba o nǹkan báyìí ni. ara tí mo sọ pé omi ìpínlẹ̀ ọ̀pá rọ lélẹ̀ yìí tí èèyàn bá mọ̀ pé nǹkan yìí ó dá mi lójú mo mọ̀ ẹ jẹ́ nǹkan bẹ̀rẹ̀ láti bí kó tó di pé omi ìpínlẹ̀ di agbẹnusọ CPS Oyètọ́lá Alhaji Oyètọ́lá sẹ́pẹ́ 2019 ni 4 CPS náà kọ́yàn 2018 ni so kò sí bí omi ìpínlẹ̀ ṣe fẹ́ mọ gbogbo ohun tó ṣẹlẹ̀ kó tó di àsìkò tó di CPS alákọ̀ọ́kọ́ nìyẹn. ẹlẹ́ẹ̀kejì ọkùnrin yìí gangan ìgbà tó ń gan wà tó yẹ pé political reporter ni ó kàn analyse based on nǹkan tó bá gbọ́ kò ń ṣe lórí nǹkan tí ó mọ̀ even pẹ̀lú gbogbo analysis ẹ̀ ń báyìí kò support APC o kò support 2018 nígbà 2018 election yìí ẹ lọ wo àwọn kí lorúkọ àkọọ́lẹ̀ nínú àwọn ilé ìwọ̀n sọ̀rọ̀ ọ̀rọ̀ now ìgbà tó wá di ọ̀rọ̀ wípé wọ́n ní àwọn yẹn SSG wọ́n láwọn yàn kinní kan pé ẹ̀tọ́ àti ètò ní òṣèlú ẹ̀tọ́ àti ètò àgbà kan níbi kan á fi rẹ̀ mọ́ kinní kan rẹ̀ wọ́n lẹ́kún mi ìgbà tọ́rọ̀ wá di pé ọ̀gá ṣé bẹ́ẹ̀ ṣe kó wa lọ́wọ́ sẹ́yìn lórí ọ̀rọ̀ wípé inú bí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọ̀rọ̀ West wà ń bẹ̀ o ọ̀tọ̀ lọ́wọ́ wípé àwa náà a ní èròǹgbà àti ṣe nǹkan yìí. bí mo fẹ́ ká já lọ ni pé àdéhùn ò sí láàrin Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá àti máa yẹ SSG fún ẹ kò sí tó jọmọ bẹ́ẹ̀. ṣùgbọ́n ní ẹ máa gbọ́ nínú ètò tó ń jẹ́ òṣèlú tàn pé a jókòó ẹgbẹ́ wa ló dé yìí o nǹkan báyìí báwo la fẹ́ ṣe lé báwo mo rò pé kò sẹ́sẹ̀ ń bì yẹn tó wá gbé òkè àjọ jókòó nǹkan tá a jọ mọ̀ ara nǹkan tó gbọ́ ni pé even wọ́n sọ pé tọ́ta wà nílé kíníkan Oyètọ́lá ò yan candidate kankan ẹjọ́ kù ní ìyẹn tí ọ̀rọ̀ bá yé candidate ló jẹ́ wá fẹ́ yan àwọn míì tí wọ́n tún lọ dìbò mo rò pé nǹkan tẹ́gbẹ́ ṣe ń gbà yẹn tó dá mi lójú tẹ́gbẹ́ ṣe ń gbà yẹn ni pé ẹni tó jẹ́ candidate wa kó má ti wàhálà fún kó má di nǹkan tí ó bá mú ọ̀tá mo dẹ̀ ní example ẹ̀sùn candidate lèmi náà gbà yẹn èèyàn kan ṣoṣo tí Alhaji Oyètọ́lá fi ọwọ́ ara wọn yàn nígbà yẹn gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ olùdíje sí House of Assembly kíní ẹ̀ padà díjù ní Ọlọ́run dáńgbà yẹn lórúkọ bàbá tó represent Ọlọ́run dá nígbà tiwọn. ṣé kìí ṣe Honorable Kúnlé Àkàndé. Kúnlé Àkàndé ọ̀rẹ́ náà jẹ́ àwọn ló nominate ẹnìyẹn gẹ́gẹ́ bí candidate. àwọn yòókù bọ̀ ó padà díjù àwọn yòókù ó padà dá wàhálà sí. sẹ́gbẹ́ lẹ́yìn àwọn yòókù àwọn Arẹ́gbẹ́ṣọlá. Arẹ́gbẹ́ṣọlá Fámọdún tó jẹ́ party chairman gbà yẹn. tó jẹ́ party chairman àwọn àgbà Ọ̀ṣun ṣe gẹ́ẹ̀tì bẹ́ẹ̀ wọ́n lágbàárí wípé àfẹ́ jẹ́ kí wàhálà wà fún ẹni tó jẹ́ candidate kan wá gbé èmi ló fẹ́ ń bẹ̀ ẹ́ àti kò jẹ́ fẹ́ mi ń bí òun ló fa arrangement yẹn eléyìí tó mi pinnu wá ń. wọ́n wá ní Ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá lọ mú Alhaji Salim Sílé lọ bá gómìnà Oyètọ́lá ẹni tí mo fẹ́ kó yàn ní chief of staff ẹ̀ ní o wọ́n náà tó fẹ́ yan SSG fún Oyètọ́lá wọ́n ní igbákejì Oyètọ́lá Benedict Alabi wọ́n ní Oyètọ́lá ọmọ Benedict Alabi iṣẹ́ àwọn àgbà Ọ̀ṣun nínú APC tí mo mọ̀ ní mo ń sọ iṣẹ́ àwọn àgbà Ọ̀ṣun nínú APC wípé deputy tí àwọn bíi mẹ́ta lórúkọ wọn lọ sọ́dọ̀ àwọn àgbààgbà yẹn gbà yẹn ẹni tó bá lè sọ pé ọmọ bá kó jáde aláwọ̀kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì kò sí nǹkan tó burú nínú pé mo mọ̀ pé ẹni yìí ó kápá láti ṣe nǹkan yìí o consider ẹ̀ fún nǹkan kan báyìí ẹ jẹ́ wàá sọ reason tó wà ń bẹ fún yín Ìwó ni Alhaji Adéòtí ti wá lórí ọ̀rọ̀ wípé nǹkan yìí tá a ti wo pé ókè o Ọ̀ṣun West ní kíní yìí kan Alhaji Adéòtí tájà ṣáájú wa àtàwọn kan wọ́n bínú kúrò ní ọ̀rọ̀ yẹn di ìbínú fún wọn nígbà yẹn bó o láṣẹ rẹ àwọn Ìwó náà lójú tí ò ní dàbí wá àbí gbogbo tó wà lọ́dọ̀ wọn òun là á kó kúrò ẹgẹ́ ti mẹ́ẹ̀ o ní suggestion wípé lágbájá báyìí consider ẹ̀ fún nǹkan báyìí ṣé gómìnà Oyètọ́lá ń gbà náà lọ ṣé wọ́n gbà wípé òótọ́ làwọn ò yan Alhaji Salim Sílé. èmi ò mọ̀ bóyá wọ́n gbà tó lélẹ̀ ìta àwògbé wọ́n gbà gan ọ̀rọ̀ padà rí bẹ́ẹ̀ mọ́ ọ̀rọ̀ SSG ọ̀rọ̀ ò padà rí bẹ́ẹ̀ fún èmi ò lè sọ bóyá wọ́n gbà. wọ́n ní gómìnà Oyètọ́lá ń gbà náà lọ wọ́n ló sọ fún ọ̀gbẹ́ni pé ẹni tí mo bá mọ̀ ní ẹjẹ́ èèyàn ní chief of staff. èmi ò sí ń bẹ̀ sẹ́dẹ̀ mọ́ pé mo sọ nǹkan kan tí mo mọ̀ yàtọ̀ sí nǹkan tí mo kàn gbọ́ èmi ò sí ń sọ lóyìn mi ń ṣe lórúkọ mi ń ṣe Ismaila Omipidán èmi ò lè máa sọ nǹkan tí
mo kàn gbọ́ tí ó ń ṣe nǹkan tí mo mọ̀ ṣe é gẹ́gẹ́ mi bẹ́ẹ̀ tó ń gbé mi mọ̀ ní nǹkan tẹ́mi ń sọ fún yín yìí kò ń ṣe nǹkan tí mo gbọ́ àná kó má dàbí àgbẹ̀ pé àbíyàn kan tiẹ̀ wá sọ̀rọ̀ wípé láti fi ṣe ẹnu tẹ́ńbẹ́lú èèyàn pé mo ní omi pìdán máa ń parọ́ ẹ rí i pé ẹ má bínú ẹ̀yin oníròyìn ẹ ní àwọn ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí tẹ̀ wọ́n wádìí gbogbo èèyàn ló lọ́pàá àlùmọ̀kọ́rọ́ wọ́n ṣe lórí gbogbo iṣẹ́ ẹgbẹ́ fi máa ń ṣiṣẹ́ yín ẹ rí i pé omi pìdán is a very smart and clever guy tó bá ti rí pọ́rọ̀ kan ó jáde ó wá fẹ́ di nǹkan tí ó di wípé kí ni ìbá ti fẹ́ yóò kàn sáré wá nǹkan kan mo dẹ̀ ní example tí mo ọ̀rọ̀ ilé ìfowópamọ́ fídíò ilé ìta wọlé ẹ rí i pé ó sọ̀rọ̀ kan síta bíi last week ó kọ open letter kan sí president kí ni yẹn gbòdì lára àwọn tó ń jọjọ́ ọmọ ẹgbẹ́ APC ní Ọ̀ṣun Àjíbọ́lá Bàṣírù rí àti sí nǹkan yẹn tó lórí wípé kọ́rọ̀ yìí wá kó má wá di kíní kan kó tó di ìṣúná òun kàn sáré wá nǹkan kan yóò kàn sáré jù sílẹ̀ tó dà yóò lè cover nǹkan ara àwọn ibi kan dẹ̀ ti mislead Alhaji Oyetola ń gbà yẹn nìyẹn. ṣé wọ́n mislead ẹ̀? mo máa ń sọ ohun kan problem Ọ̀ṣun APC nígbà yẹn tó bá jẹ́ 100 Alhaji Oyetola àti Prince Famodun àwọn méjèèjì contribute 60%. Omi Pidán gẹ́gẹ́ bí press secretary ó contribute 30% lórí nǹkan tí ó mọ̀ nǹkan tí ó mọ̀ ṣe àpò nǹkan tí ó mọ̀ mo ń tẹnu ẹgbẹ́ nǹkan tí ó mọ̀ yàtọ̀ sí nǹkan tí ó pọ̀ ara ẹ̀ ní pé ok ẹ fẹ́ bèrè pa àmọ̀ ọ̀nà wo fine ìgbà tó rọ̀ yìí kò ń bọ̀ táwọn òbí síbẹ̀ ló ṣe rí ni síbẹ̀ kò rí ẹ wà á rí àwọn nǹkan kan tí ó máa jáde látọ̀dọ̀ ẹni tó jẹ́ agbẹnusọ gómìnà tí ò tiẹ̀ yẹ kó kàn rárá lórí ọ̀rọ̀ ẹgbẹ́ lórí ọ̀rọ̀ pé jà ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ wípé kinní kan ààrẹ ní pé Alimi kọmíṣánná ìsìn ètò ìròyìn ìsìn yìí appointment ló sọ pé òun fẹ́ Kọ́lápọ̀ Alimi appointment ló sọ pé òun fẹ́ kinní kan EndSARS tó ṣẹlẹ̀ lọ́sùn former governor kan ló sponsor ọmọ kinní kan ẹ̀mọ̀ gbogbo tí wọ́n jẹ mọ́ tó jìnnà sí òótọ́. ṣé ni ẹ sọ pé omi náà fi dẹgbẹ́rú. ó da ẹgbẹ́rú tí ò kí ń ṣe díẹ̀ owó wàá jáde yóò wàá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ ní nǹkan tí yóò mọ̀. bẹ́ẹ̀ bá ti rí i pé abẹ́rẹ́ sí káwọ́ gómìnà ń sọ̀rọ̀. sọ àwọn ènìyàn tí wọ́n rò pé gómìnà ló ń sọ̀rọ̀ nìyẹn. ọ̀nà wo wà ní gómìnà Oyetola àti ọba Fámọdún ọ̀nà wo náà fi. ẹ ṣeun. náà fi dẹgbẹ́rú. ó ní ètò tí ẹgbẹ́ APC under ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá tó fi máa ń ṣe gbogbo nǹkan tó wá jẹ mọ́ ọ̀rọ̀ òṣèlú ńgbà yẹn ọ̀tọ̀ ní tẹgbẹ́ ọ̀tọ̀ ní tàwọn àgbààgbà ọ̀tọ̀ làwọn tí wọ́n lọ bá wípé dákun ẹ support ẹgbẹ́ wa ò kìnnìkan 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 kan. ṣùgbọ́n ìgbà tí Alhaji Oyetola dé ọ̀rọ̀ wá di pé n tó jẹ́ gúrùpù tiwọn Ìlérí Olúwa wọ́n wá promote Ìlérí Olúwa ju ẹgbẹ́ lọ. so kẹ́ tó lè rí nǹkan kan ṣe nínú APC Ọ̀ṣun nítorí wọ́n kàn bẹ́ẹ̀ pé ṣé ìlérí rẹ̀ ń ṣe o ibi tí wàhálà ti dé wọn. ọ̀pọ̀lọpọ̀ Arẹ́gbẹ́ṣọlá náà ní Ọ̀rànmíyàn gbà. Ọ̀rànmíyàn ọ̀bẹ kò gbé Ọ̀rànmíyàn kọjá ẹgbẹ́ gbà wọ́n gbé Ìlérí Olúwa wọ́n gbé kọjá ẹgbẹ́. ìrẹsẹ̀ ló ń gbé ẹ máa gbọ́ pé lágbájá ẹ máa gbọ́ lágbájá tó yẹ kó fẹsẹ̀ tó ń bá wa ṣèlérí ni. ẹ̀bùn ní pátì chairman gbà náà lọ́hùn ọmọ ọba. àwọn wòran. tó yẹ kán fa gómìnà. gbogbo ilé ìbáyìí ṣe kọ́ lélẹ́yìí APC gẹ́gẹ́ bí ẹgbẹ́ òun la fi ṣe ìbò wọn ní 2018 òun ṣe Ìlérí Olúwa gbogbo àtọ́wọ́ wa di pé tó bá ní nǹkan ṣe mo dẹ̀ ní example àwọn kan wà tán bínú kúrò nínú ẹgbẹ́ ńgbà yẹn ní òótọ́ bínú kúrò nínú ẹgbẹ́ wípé lórí pé wọ́n mú Alhaji Oyetola gẹ́gẹ́ bí candidate tó ìgbà tó rẹ̀ wípé ẹjẹ́ á padà wà ilé wa náà ní kìnnìkan nǹkan tí ọ̀pọ̀lọpọ̀ sọ ni pé wọ́n sọ fún wa ni pé ká lọ darapọ̀ mọ́ Ìlérí o bàbá kan pè mí lọ́dọ̀ mi Ọlọ́run kò foríjì bàbá yẹn tó kú sí i ọ̀rọ̀ ìgbò ọ̀tọ̀ máa ní nǹkan táwọn ń gbọ́ nǹkan sọ ni pé tábà rí nǹkan tábà ṣe kinní kan àfi ká lọ darapọ̀ mọ́ Ìlérí àwọn àti ọ̀fọwọ́ kan gbé dànù nígbà pé kò sí nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ náà lẹ́gbẹ́ ń jẹ́ ibi táwọn ti dá gbogbo wàhálà yẹn sílẹ̀. ẹ ṣeun ọmọ Nàìjíríà rí pé àwọn tá a jù sódò ẹja náà ló gbé lóòótọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun la wà àgbéga ìpínlẹ̀ Ọ̀ṣun ọ̀rọ̀ ìpínlẹ̀ Ọ̀ṣun ò ní tán lẹ́nu wa láíláí ẹjẹ́ lóde kejì náà ká polówó ọjà kan àbí kejì bàbá wa padà dé ká máa tẹ̀síwájú ẹ kú kalẹ̀. Some people see veiled women like myself as someone that should probably be selling fufu or they should be selling ogi or they should see a veiled woman hawking things inside the market. Daily is not failing.
My name is Adegoke Mariam Lomilola Arikeyo. I make and sell ready-to-wear modest dresses, abaya, jilbab, and hijab. This store is one-stop shop for Muslima essentials. Alhamdulillah, the journey it has not been rosy, but to the glory of Allah, we are making waves. Alhamdulillah. Even though some people see veiled women like myself as someone that should probably be selling fufu, or they should be selling ogi, or they should see a veiled woman hawking things inside the market. Failing is not failing. You can be failed and you will be doing exceptionally well. Adegoke Mariam Lomilola Arikeyo. That is actually why I got the name Amakuto from. You don't have to be a Muslim or Muslima to wear Amakuto. So far you love to dress modestly, elegantly, we are for you. I have people that patronize me from Osogbo, Ile-Ife, Ikiro, and the likes. The larger percentage of my customer comes from Lagos State and even outside Nigeria. I import from China. Even my shibons, quality or nothing. Òun lọ́dọ̀ Amakuto. Ẹ̀yin náà wá aṣọ. Tẹ́ bá wọ ilé, ta ló máa sọ pé wọ́n rí yín? We are located at shop C128 and C130 New Orisomari Shopping Complex, MDS Osogbo. And if you are not in Osogbo, of course, we deliver within Nigeria and internationally. So you can reach us on WhatsApp 08163671001. You can reach me on Facebook, Amakuto. On Instagram, I'm Amakuto_14. I'm on TikTok, Amakuto_14. I say Jazakumullahu khairan to the crews of Osun Reporter. Ẹ káàbọ̀ padà lérò tèmi náà lètò ó sì ń tẹ̀ síwájú. Àlejò mi àwọn náà ni Honourable Nureen Adebisi. Ẹ kú ohùn ẹ kú kalẹ̀ látẹ̀kan. Ká tó lo òdìkejì lọ́hùn ìpínlẹ̀ Ọ̀ṣun la wà àti kó ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni gómìnà àná nípínlẹ̀ Ọ̀ṣun nínú ẹgbẹ́ APC Alhaji Gboyega Oyetola àti ẹni tó jẹ́ alága ẹgbẹ́ nígbà náà tí wọ́n jẹ́ ọba ní ìsìn ọmọ ọba nígbà náà Gboyega Fámọdún àti agbẹnusọ fún gómìnà Ismail Omipidan. Ẹni àwọn ni wọ́n jẹ́ ẹni tó buná ṣepò wàhálà bẹ́gbẹ́ APC bí òṣèré ìjọba ṣe padà nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ jẹ́ wá wò báyìí pé àsìkò tí ìjọba wa bọ́ lọ́wọ́ APC tí APC wa gba federal tí wọ́n wá mú Alhaji Oyetola ní mínísítà, ìbẹ́gbẹ́ tí ń tò padà báyà bí ó tó. Ṣe rí ẹgbẹ́ ń tò padà ń sin kòtò kò kan èmi mọ́. Torí ẹ̀ sínú ẹgbẹ́ mọ́. Bẹ́ẹ̀ ni ẹgbẹ́ ò bá kò kan èmi mọ́. Wọ́n kankan tí mo ṣàlàyé fún àwọn èèyàn gbà yẹn ní pé tọ̀ Ọlọ́run kó má pè tiwa ní ẹ̀bí. Torí tẹ́ bá wo progressive ní Ọ̀ṣun. Tábà níta ni èèyàn tó tí jẹ àǹfààní tó ń jẹ́jọba progressive jù lọ́ṣun yìí kò sẹ́yìn náà bí Alhaji Gboyega Oyetola. Wọ́n ṣe chief of staff ọdún 8. Wọ́n dẹ̀ ṣe gómìnà ọdún 4. Bàbá wa Bísí Àkàndé bàbá Àkàndé ṣe gómìnà ọdún 4 péré náà ṣe ní under progressive. Ràúfù Arẹ́gbẹ́ṣọlá ló ọ̀gbẹ́ni tó forí lakú tó ṣe gbogbo ẹ̀gbọ́n ọdún 8 péré náà ṣe. Ara ọ̀tún àwọn ọ̀tún mínísítà náà. Ní Ọ̀ṣun tó jẹ́ benefit tọ̀ṣun ni mò ń sọ. Benefit ní Ọ̀ṣun, progressive ní Ọ̀ṣun. Ṣé ẹ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀? Ọdún 8 péré náà fi ṣe gómìnà. Bọ̀ Alhaji Oyetola ṣe chief of staff ọdún 8. Wọ́n ṣe gómìnà ọdún 4 making 12 years. So ìgbà tó gbọ́dọ̀ tó jábọ́ tọ́dọ̀ tó wò báwọn náà ló yẹ kí wọ́n jẹ́ mínísítà. So bí ìyẹn kò kan ìlú. Ṣé ẹ gẹ́ẹ̀tì bẹ́ẹ̀? So n tí mo ní sọ lórí ìyẹn ni. Wọ́n ní ká wá wò ó jinlẹ̀ lásìkò tí ọ̀gbẹ́ni Alhaji Oyetola láti wá di mínísítà láti wá wọ́n ní ọgbọ́n náà wọ́n ń wá báyá rọ́bá yóò tọ́ o wípé ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá fún ara wọn gan ò fẹ́ kíjà yóò parí. Mo gbọ́ nínú nǹkan tí Omipidan ṣẹ́ẹ̀dì kàwé Omipidan tó pè ní mi kàwé mo mọ̀ pé ó pọ̀ ń bẹ̀. Ìwé àníwọ́ pọ̀ ń bẹ̀ sẹ́ẹ̀dì ẹ̀ máa gbọ́ olónà mẹ́ta níwé yẹn pín sí. Ó ní ìrírí òun lẹ́nu iṣẹ́ àbí àti báwọn èèyàn ó ṣe
gbé ìgbésí ayé àbí àti ìrírí ẹ̀ ní gẹ́gẹ́ bí oníròyìn agbẹnusọ fún ìrírí ẹ̀ níbi iṣẹ́ mi ìmọ̀ kankan pa ẹ̀ ṣùgbọ́n tó bá jẹ́ lórí bí ó ṣe gbáyé ẹni tó bá jó níròyìn advice máa fún ọ ní pé ìgbésẹ̀ omi pidán ò ṣe follow. ọ̀gá àti wàá mọ̀ ní lórí inú ilẹ̀ ń tẹ̀lé wọn mò ń rí advice yìí náà ni pé àwọn tóbi kí náà rí òótọ́ àbí kó má mọ òótọ́ kò sí bẹ́ẹ̀ nínú gbọ́dọ̀ mọ òótọ́ o kó wá máa fi ró kó wá máa wí pé kìíní kan ọgbọ́n mo sọ àwọn kan lẹ́ẹ̀kan nínú àwọn ọ̀rọ̀ yìí ni ìgbà tó fàdáwà kan fi ń bínú nínú ẹgbẹ́ ni pé appointment náà fẹ́. inú ọ̀rọ̀ àwọn tó ń bínú mo dẹ̀ challenge ẹni pẹ̀lú láti sọ pé ìgbà wo ni o bá àwọn kan distribute appointment má jẹ́ o bàjẹ́ nìkan dáhùn sí ẹ máa ní ẹ̀ máa gbọ́ ẹlẹ́ẹ̀kejì àwọn olóògbé tó ti wá náà ní pé àwọn alimi kìnnìkan Rauf lórí ká alimi máa lọ mú PDP for God's sake ìjà máa bẹ̀rù Ọlọ́run díẹ̀ náà kò sí tó jẹ bẹ́ẹ̀ kò sí. àwọn olóògbé kọ̀ọ̀kan sọ sọ fún yẹn náà tó gbọ́dọ̀ mọ̀ pé ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ọmọlúwàbí ń gbà náà lọ tọ́ọ̀pù ló ń gbà yẹn bẹ́ẹ̀ ni wọ́n sọ̀pọ̀tì gómìnà Adeleke. ẹ máa gbọ́ ìjọ tí INEC declare gómìnà Adémọ́lá Adeleke pé òun ló jáwé lórí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá lọ kọ́ sí orí Facebook wọn ní Ọlọ́run ṣe wọn Ọ̀ṣun lé téńté. ọ̀tọ̀ lèèyàn tó handle Facebook Arẹ́gbẹ́ṣọlá ọ̀tọ̀ ni tó bá jẹ́ ní tẹ́fẹ́ gbọ́ Arẹ́gbẹ́ṣọlá ò sọ pé àní ẹ̀ máa gbọ́ ṣe bó ẹ̀yin náà fẹ́ gbọ́ kọ́rọ̀ tó di ọjọ́ election òótọ́ lèmi ó dẹ̀ sọ fún yín o kìíní yẹn sọ mú ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá lómi débi pé ìgbà tó yá àwọn atájọ́ ọmọ yẹn lásán ọ̀gá kí ni wàhálà yín gangan torí bẹ́ẹ̀ kí ni ẹgbẹ́ ògùdọ̀ lùsì ní ẹgbẹ́ yóò wà nínú ìyàsí ọ̀rọ̀ ti Alimi pè mí lọ́jọ́ ẹni wípé ọlọ́run bó ni mo wà ní ọ́fíìsì lọ́dọ̀ mi ọlọ́gàá ní kó máa bọ̀ wá sábùjá ni wọ́n kí ló ṣẹlẹ̀ ọlọ́gàá ní kó máa bọ̀ gbogbo wọn àsọ rísì fún un ó wá dọjọ́ yẹn àlè sọ̀rọ̀ ọjọ́ kejì ọ̀rẹ́ wa ní pé àwọn tí ń padà sọ́ṣù o wọ́n ní báwo lè ní sẹ́yìn yí ọ̀gá ó ní nǹkan tó ń rò pé ọ̀gá máa sọ náà ni ọ̀gá padà sọ ǹjẹ́ kí náà sọ pé ìgbésẹ̀ tó fẹ́ gbé yẹn má gbé o àwọn ti fẹ́ yanjú ọ̀rọ̀ wàhálà nu APC o ìgbésẹ̀ tó fẹ́ kúrò nínú APC lọ PDP ọ̀gbẹ́ni wa ọgbẹ́ máa gbé o pé àwọn ń ṣe ìgbìyànjú mo lè sọ fún yẹn méjì kan gbà tán ṣe dààmú lórí iṣu yìí speaker Alhaji Salam òru agogo ogun ló lọ gbé the then National Party chairman Abdullahi Adamu nílé wípé bóun lẹ́sìn bá àyànjú ọ̀rọ̀ Ọ̀ṣun ẹ̀mọ́ táwọn yẹn sọ wọ́n ní àwọn yanjú Zamfara kò sí wàhálà pé ṣùgbọ́n ó dàbí pé gómìnà yín ò ní interest káwọn yanjú ọ̀rọ̀ Ọ̀ṣun. gómìnà wọn ló máa ń wí. Oyètọ́lá ẹgẹ́ sì yẹn Alimi wá dé wá rí nǹkan báyìí ló bá lọ́gá sọ oníṣùgbọ́n kìíní yẹn ò dùn mọ́ etí òun wípé ẹjẹ́ kóòtù wọn gangan wípé it's not sweet to my hearings pé nǹkan tó ga sọ fún un. ìgbẹ́ tó bá ní pé àti ọ̀nàrẹ́bù Kọ́lápọ̀ Alimi o àti ọ̀nàrẹ́bù Bíyì Ọdúnládé o àti ọ̀nàrẹ́bù. ẹ má wulẹ̀ já wẹ́sà. wọ́n pọ̀ báwọn ọ̀gbẹ́ni o tó wà ní ìjọba Adeleke. ọmọ ní go ahead ṣe. àwọn kan ní wọ́n tó lọ fún ọ̀gbẹ́ni gan. a ní ẹ má ṣe mọ̀. wọ́n lọ bẹ ní gba return lọ́wọ́ wọn. nínú òṣèlú mo sọ̀rọ̀ kan fáwọn ọmọ ẹ̀yìn mi àbí àwọn èèyàn mi níjẹta àbí pé kí ni mo ní ọ̀pọ̀lọpọ̀ yẹn ló wá ń taari èèyàn ṣe Ọlọ́run nínú òṣèlú tán ànímọ̀. taari èèyàn ṣe Ọlọ́run kò rí bẹ́ẹ̀ ṣẹ́fẹ́ mú Ọlọ́run búra fún pé kò rí bẹ́ẹ̀ wàláhì kò rí bẹ́ẹ̀. kò rí bẹ́ẹ̀ o. ẹ̀dúnjà wò báyìí nínú ìwé kan náà tá à ń sọ yìí awuyewuye tá a gbọ́ ń gbà náà lọ́ọ̀ ni pé bí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ṣe di mínísítà lọ́ńdà ààrẹ Buhari ń gbà náà lọ wípé ọ̀tọ̀ ló kọ tí àwọn Ọ̀ṣun tó ń fi ránṣẹ́ sí Buhari ọ̀tọ̀ ló kọ tí Tinubu gan fi ránṣẹ́ pé ẹ bá ń fa àwọn ọmọ mi sípò wípé ó kàn já mọ́ ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá lọ́wọ́ ni Ismail Gbẹrẹ Bébì wọ́n ní rárá o wọ́n kọ sínú ìwé wọn tún sọ wípé bàbá Bísí Àkàndé aṣíwájú Tinubu gbà náà lọ àtàwọn kan ni wọ́n lọ sọ pé ààrẹ Buhari Arẹ́gbẹ́ṣọlá ní kó fún mínísítà. ìwé Ismail ọ̀sẹ̀ mo tún sọ. bẹ́ẹ̀ ni wọ́n ní wọ́n á sọ nǹkan kan ó ní kóró gbá ó lẹ́nu àwọn ẹ̀. bẹ́ẹ̀ni wọ́n sọ bẹ́ẹ̀ ọ̀dà padà wípé ẹnu ẹ̀ pọ̀ ń gbẹ pẹ̀lú nǹkan tó sọ. ìyẹn ta ni. Ismail domi pidán pé ẹnu ẹ̀ pọ̀ ní gbẹ pẹ̀lú nǹkan tó sọ yẹn. ṣé ẹ reason. bóò ni Arẹ́gbẹ́ṣọlá ti di mínísítà ẹ̀ka bá dé bá. ṣe kún fún nǹkan kan dání lóhùn. Saheed Òṣùpá kọ orin kan fún Rauf Arẹ́gbẹ́ṣọlá ó ní Arẹ́gbẹ́ṣọlá ò kó fa o ẹ̀yin èèyàn mi èrè wa tó wù ló jẹ́ o ẹ̀yin èèyàn èrè wa tó wù ló jẹ́ o bọ́tà wá ní ká lọ bẹ̀rẹ̀ àti ẹ̀mí àní kúrò bí. àní kúrò l'Arẹ́gbẹ́ ṣe di mínísítà. òun náà mo sọ yẹn èrè wa tó wù ló jẹ́ ni èrè wa tó wù ló jẹ́. àníta ló fọkọ tinú orúkọ pẹ́sidẹ́ǹtì Buhari bàbá Buhari tó jẹ́ ààrẹ àná fúnra ẹ̀ ló fi orúkọ Rauf Arẹ́gbẹ́ṣọlá sórí ìwé gẹ́gẹ́ bí mínísítà ẹ̀. ṣé ẹ ti fẹ́ gbọ́
bó ṣe jẹ́ nìyẹn. wọ́n wá tún ní ẹ̀sìn tí wọ́n rí lára ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá láti ṣe gómìnà bó wá fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àwọn tó fi lẹ́nu náà ṣe jọ ní ọ̀rọ̀ jí wọ́n bá wọ ṣòkòtò náà kò ní délẹ̀ tán wọ́n ní làwọn Haúsá rí tán fi lọ bá Buhari wípé tá a bá fẹ́ lọ mú yàn lẹ̀ Yorùbá o tí ó dà rẹ̀ ọ̀gbẹ́ni yẹn lọ mú ọ̀rọ̀ kọjá. wọ́n wá ní wípé torí pé aṣáájú Bọ́lá Ahmed Tinubu tó jọ ga ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá òun náà fẹ́ dà rẹ̀ Rauf Arẹ́gbẹ́ṣọlá náà fẹ́ dà rẹ̀ ó ní kí jíjà ti bẹ̀rẹ̀. sómi ìpínlẹ̀ náà ló sọ bẹ́ẹ̀. èmi aráàlú ló sọ bá. àbí ẹ máa pé ọ̀tọ̀ níbi tí èmi ò fẹ́ mọ irọ́ ìpínlẹ̀ kọ́ ló sọ yẹn. èmi ò pọ̀ débẹ̀ yẹn mo dẹ̀ sọ ọmọ kan fún mi ní tí mo bá mọ̀ ní màá sọ. ẹ wá ní pé kò sí dà láàrin ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá àti aṣáájú Bọ́lá Ahmed Tinubu. kí Oyètọ́lá tó di gómìnà ni mo sọ kó tó di gómìnà ni mo sọ kálájú Oyètọ́lá tó di gómìnà. kí wá ló mú Arẹ́gbẹ́ṣọlá kọlu ààrẹ Tinubu. nígbà wo nìyẹn. nígbà tí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ń sọ̀rọ̀ ní gbangba fídíò náà sì wà tí trend online pé mo fi gbogbo ọkàn mo fi tẹ̀lé àwọn ọ̀gá mi. wọn àparọ́. wọ́n sì fẹ́ sọra àwọn dọ́lọ́hùn. pé kódà àwọn àṣedébi bá nǹkan ó dáa kì í ṣe mùsùlùmí. bẹ́ẹ̀ ni bá àwọn làwọn ń sìn. bẹ́ẹ̀ ni wípé. lẹ́sùn kan bí tá a bá wà tẹ́nìkan bá fẹ́ fi ra ìgbé ọlọ́wà nìkan lọ́run fún rẹ̀ wọ́n wálé kí ló dé tọ́gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá ń sọ báwọn sí Tinubu. nǹkan tó dé gangan ẹ jẹ́ n ṣàlàyé nǹkan kan fún yín o kò sẹ́ńtà náà tí ò ní ké o alákọ̀ọ́kọ́ nìyẹn former governor Èkó His Excellency Raji Fashola ó sọ nǹkan ó ní may your loyalty never be tested. èmi dẹ̀ máa ń sọ wọn kan bàbá ní àjọmọ̀ ẹ̀yìn àwa lóyà sí ẹni tó jẹ́ aṣáájú fún wa ẹjọ́ sáṣáájú yẹn náà wà lóyà sí wa. ẹgẹ́ ti bẹ́ẹ̀ loyalty reciprocal reaction ní ògbóṣe ẹ̀kọ́ jẹ́ nìyẹn o pé mo wà lóyà sí gẹ́gẹ́ bí aṣáájú mi sì yìí. ọ̀rọ̀ wa ń di pé bóun nìkan yìí ṣe rí báyìí omi bí náà sọ pé òun lọ rí àwọn èèyàn ńláńlá kan ẹjọ́ nínú àwọn ọ̀rọ̀ tó bí náà ń padà sọ ṣé ẹ ti ẹ̀rí ìgbésẹ̀ gẹ́gẹ́ bí èèyàn tó eléyìí tó lóòótọ́ àtòdodo núṣà èèyàn tó sọ pé o fẹ́ jẹ́ kíjà parí láàrin èèyàn méjì o fẹ́ jẹ́ kíjà parí láàrin èèyàn méjì ẹ̀yin méjèèjì sí bìrì mo kàn bẹ̀rẹ̀ sí yípadà mo wá bẹ̀rẹ̀ sí àtàkì yín. wọ́n láwọn give up nígbà táwọn rí bá ọ̀gbẹ́ni òfin. ó give up lórí kí ọ̀gbẹ́ni òfin lórí kí ló ṣe aláwọ̀ tó níbi náà lọ rí òun sáwọn tán máa ń pa ọ̀rọ̀ àwọn ẹ̀rọ abá wọn sọ̀rọ̀ ó ní lẹ́nu lọ́wọ́ ìwọ̀nba díẹ̀ ní nǹkan tó mọ̀ lórí nǹkan yìí kò mọ 10%. now tẹ́mi wá sọ fún àwọn tí ọ̀rọ̀ yìí tó mọ bí nǹkan yìí ṣe jẹ́ ìkan lára àwọn aṣáájú wa Ìbàdàn náà wà Ọlọ́run kó jẹ́ kí bàbá náà pẹ́ láyé Aláàjì Kúnlé Sanni wọ́n dìde lọ́jọ́ kan ọ̀rọ̀ yìí ká wọn lára wọ́n ń sọ ọmọ Ọ̀ṣun o wọn à ní nǹkan kan láti gbà lórí ọ̀rọ̀ Ọ̀ṣun o dìde sọ̀rọ̀ yìí gbòòrò ṣùgbọ́n àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà yẹn mi ní fẹ́ rí ìwé gbogbo everything lórí afẹ́fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tún dìde o yàtọ̀ sí Ọ̀ṣun Èkó Àbújá kìnìkan lórí ọ̀rọ̀ yìí. ìgbésẹ̀ wo lọ̀gbẹ́ni kan gbé fúnra wọn láti jẹ́ kíjà iná parí. ara ìgbésẹ̀ tọ́gbẹ́ni ni gbé ni pé bàbá Aláàfin pè wọ́n. Aláàfin àná Adéyẹmí. Aláàfin àná bẹ́ẹ̀ ni ọ̀gbẹ́ni ló kọ́ débàdàn lọ́jọ́ yẹn àǹfààní mi ò tiẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rọ kan sẹ́ẹ̀dì kìíní yẹn sí wípé ẹ wo ọ̀gbẹ́ni kìnìkan kan ara ẹni pé bàbá ọ̀gbẹ́ni lọ rí bàbá Adébóyè lórí iṣu yìí méjèèjì yẹn dá mi lójú mo mọ méjèèjì yẹn ṣe get me ara ẹ̀dẹ̀ ni pé leadership nǹkan tó ń jẹ́ the Muslim Ummah of South West Nigeria wọ́n wá rí ọ̀gbẹ́ni lórí iṣu yẹn ẹni tó facilitate nǹkan yẹn mi ní sọ sọ́yà mo kàn fi léyìí sọ sọ́yà ẹ̀ mọ̀ pé mo mọ̀ nǹkan tí mò ń sọ ni o àwọn ọ̀rá ẹ̀ ní Excellency àwọn onílò bí wákàtí méjì lọ wọ́n padà lò bí wákàtí 5 lórí ọ̀rọ̀ yìí náà ni ṣùgbọ́n à ń bẹ̀ tí ó ṣoògùn àbẹ̀ tí ó joògùn àdẹ̀fẹ̀jẹ̀ ara láìsàn ó yá. so lórí ọ̀rọ̀ ministerial ọ̀gbẹ́ni get me orin tí mo lè fi dá lórí. so Buhari fún ara ẹ̀ ló mú ọ̀gbẹ́ni bá ṣe wá ń wò lọ yìí tó ṣeé ṣe kíjà ó padà parí kò sí sọ́nà òun lè ṣe. kí ẹ padà àtọ̀gbẹ́ni àti gbogbo yóò lè padà sínú ẹgbẹ́ APC tó ṣeé ṣe. ẹgbẹ́ APC tọ́ ìbéèrè tó wúwo lẹ́bẹ̀rẹ̀. tí ẹ bá ti padà ìjà ìbéèrè tó wúwo lẹ́bẹ̀rẹ̀. ìjà ò parí náà tẹ̀ bá padà. mo ti dáhùn sẹ́bẹ̀ ti béèrè mo lè ti dáhùn ìbéèrè tó wúwo lẹ́bẹ̀rẹ̀. ẹ ti wá jẹ́ third force yìí. third force yìí o. third force nìyí. third force kọ́ ni wá o. torí bẹ́ẹ̀ tí mo rúbọ ẹgbẹ́ wa lẹ́sìn pé wà ní third force. ẹgbẹ́ wo lẹ́ ń lọ. ẹ máa gbọ́ ẹ jẹ́ sọ̀rọ̀ kan fún tẹ́lẹ̀ mọ̀ bá kì í ṣe third force o. kò sí tọ́gbẹ́ni bá gbé ìgbésẹ̀ kan lé nìyí. ok Rauf Arẹ́gbẹ́ṣọlá dákẹ́ sí kó sọ nǹkan kan àbí ẹ lè gbọ́ kó sọ nǹkan báyìí lánàá kó sọ nǹkan báyìí níjẹta ìgbà tẹ́ bá gbọ́ tó bá kọ̀ ẹ̀wù kọ́kọ́ pẹ́rẹ́ o fẹ́ máa gbọ́ kinní kan o tún ti ṣe kinní kan o tún ti ṣe kinní kan o tún ti fa anú ẹ̀ lẹ́sẹ̀ o tún ti ẹgẹ́ ti mẹ́ẹ̀
so from that ẹ mọ̀ pé kì í ṣe third force. tẹ́ ẹ bá ṣe third force kí ló dé tó jẹ́ pé. ẹgbẹ́ wa ó jáde. kí ló dé tí ọ̀gbẹ́ni gbàlejò tí àwọn onílù wa ń sọ pé Tinubu ó lulẹ̀ ní 2027. òun kọ́ ló sọ fún wọn wípé ẹ lùlù yẹn sẹ́yìn ẹ̀yin ò kí ń lọ òde ni. àwọn lọ. tẹ bá dòde ṣé gbogbo dáhùn. àwọn onílù yẹn iṣẹ́ onílù ara. ẹ dúró lónìí àní ẹ dúró tẹ bá dé òde tó ní bá wà pẹ̀lú yín ẹ gẹ́tì mi bẹ́ẹ̀ tó bá ń lu ìlú wípé kinní kan ọmọ lágbájá sẹ́yìn lẹ́nu wí nǹkan bẹ́ẹ̀ àbí àwọn kan tẹ̀ tí ẹ mọ̀ tó jó nílùú tó wá lùlù pàdé yín kò ń ṣe instruction wọn ni pé táwọn àlejò bá ti dé o ẹ lọ máa lùlù wípé kinní kan. wọ́n tún máa ń kọ orin ọ̀tẹ̀ pé orin ọ̀tẹ̀ ọ̀gbẹ́ni tó fẹ́ jó ìyàwó ọ̀gbẹ́ni tó ń fà á wálẹ̀ pé mọ́jú wọn lọ́wọ́ ní rárá bí ọ̀gbẹ́ni kan ni ó lagídí. ẹ̀ṣẹ̀ rí advice mo lè fún ẹ̀yin oníròyìn tẹ́ ń bọ̀ ní pé ní gbogbo tí ẹ̀ bá ṣe láyé yẹn máa ní mentor pé ẹni tí ó jẹ́ bí àwòkọ́ṣe fún yàn bí ṣùgbọ́n tó bá jẹ́ lórí ọ̀rọ̀ ìròyìn ká fi òótọ́ ọ̀nù sí nǹkan dáhùn ẹ̀ ń fẹ́ pè ní ọ̀gá yìí òun ṣe mentor gidi. gbogbo èèyàn mọ bí Alájà Sherifat Arẹ́gbẹ́ṣọlá bá ṣe máa ń ṣe nígbà míì wípé ìwọ ọkùnrin yìí kí nìkan kì èèyàn kan tí mo túmọ̀ tó máa ń ṣe bẹ́ẹ̀ ó ní Mrs. Ajimobi pẹpẹ ìmú sọ pé bá ń sọ̀rọ̀ lọ́wọ́ wọ́n ilé tó sọ ẹ ti tó kìnnìkan kò jọ bí àwàdà àárín ọkọ àtìyàwó ní nǹkan yìí ẹjọ́ sí tí Alájà ọba tiẹ̀ wàá bá ọ̀gbẹ́ni sọ̀rọ̀ tí ó jẹ́ orí stage bẹ́yẹn ni wípé kìnnìkan. ọ̀rọ̀ yẹn ìtumọ̀ náà ni pé ó ti tó. ó ti tó lórí kíni ṣe àwọn ẹgbẹ́ mi mọ nǹkan lẹ́yìn oníròyìn máa ń pè ẹgẹ́ sí bẹ́ẹ̀ bọ̀ káàkàn wo èèyàn ká dẹ̀ wípé òkè bóyá nǹkan tó mì lélẹ̀ àbí pé kíni ọ̀n ti bàtẹ́ wá ló gbọ́ lẹ́nu ẹ pé nǹkan tó mì lélẹ̀ yìí o. lákòótán ẹja wà wò báyìí pé third force ten sọ ẹlẹ́yìn third force. àti third force ẹgbẹ́ ni wáyé. ọmọlúwàbí kọkọ sí ní. bẹ́ẹ̀ bá wá padà bọ́ sínú ẹgbẹ́ ṣẹ́rù ẹgbẹ́ yóò sì rọ́wọ́ mú. lágbára náà á rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun àbí national ẹ̀ mú focus. ní gbogbo ẹ̀ pátápátá torí gbà tí kò ń ṣẹ̀ṣẹ̀ láfihàn dénú APC orí ni gbà tí ọ̀rọ̀ ó dẹ̀ lọ bó ṣe lọ kàtà sọ fáwọn èèyàn ni pé tó ṣé ká yẹra fún APC tá a bá yẹra ẹjẹ́ àrìn lọ́nà ẹ̀tọ́ náà ọ̀nà wo lágbàá yẹra pé a jọyìn pẹ̀lú àwọn míì tí máì àti ọkàn àti ṣe sí wọn tó jọ tiwa kúrò ní ìfà kò ní jẹ́ ìpínlẹ̀ Ọ̀ṣun nìkan káàkiri Nàìjíríà. kí ni ìmọ̀ràn nínú gbogbo ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun ká tó máa lọ. ìmọ̀ràn mi ni pé Ọlọ́run ó tọ̀ wá sọ́nà kí a máa ṣe jẹ́jẹ́ alákọ̀ọ́kọ́ nìyẹn ẹ̀kejì ni pé ká gbà láfíà láàyè ẹ̀kẹta ni pé gbogbo ohun tí a bá máa ṣe ká máa wádìí òdodo dájú ká má rí láì lórí ìwé omi pidán àbí omi ṣe kinní kan láti sọ pé ibẹ̀ ni fact wà ẹ̀ tá a bá mọ̀ tó bá jẹ́ iléeṣẹ́ ìní mo wà ẹgbẹ́ ẹ dákun ọ̀rọ̀ yìí rú wa lójú o ẹ dákun kí lẹ mọ̀ ń pa ẹ ṣàlàyé fún wa ó wá yàtọ̀ sí pé nǹkan tí lágbájá kọ ẹ tó kọ nǹkan tó gbọ́ tí ò ṣe nǹkan tó mọ̀ ṣe rí i pé irú wọn yẹn kò ń ṣe ìran kan péré náà ń dá wàhálà sílẹ̀ fún ìran àti ìrandíran náà ń dá wàhálà sílẹ̀ fún. bẹ́ẹ̀ bá padà join ẹgbẹ́ tí ẹ declare ẹgbẹ́ tẹ̀ fẹ́ join ṣé fẹ́ padà lọ lẹ́gbẹ̀ẹ́ aṣòfin ni àbí ẹ fẹ́ lọ federal. gẹ́gẹ́ bí ọmọ ilé kéwú tí wọ́n fi ẹ̀kọ́ kéwú kọ́ bí mo sì padà akóhùn ilé kéwú díẹ̀ náà ni Ọlọ́run fúnra ẹ̀ ló sọ fún wa nínú wáyà Al-Qur'an pé wala taqulanna li shay'in inni fa'ilu dhalika gadan illa an yasha Allah. kí ni tí wọ́n ẹ̀. má sọ pé ó sì nǹkan báyìí fún lọ́la yìí pé nǹkan báyìí mo fẹ́ ṣe lọ́la o àyàfi eléyìí tí ó bá wù wọ́n lọ́wọ́. Ọlọ́run mọ̀ jùlọ Ọlọ́run ló ní mí o òun ló dá mi. tó bẹ́ẹ̀ mi bá ti darí yín sílẹ̀ ṣe ṣe sí. ní bọ́lọ̀ bá ṣe bó ṣe wù Ọlọ́run. ẹ ṣe wo ìgbà tí ọ̀nàrẹ́bù Nurain Adébísí tí wọ́n jẹ́ former member láti Ẹdẹ South ní Ọ̀ṣun State House of Assembly tí wọ́n ń bọ̀ wọn dánìkan wà o ọ̀nàrẹ́bù Bello Ismail láti ìlú Ẹdẹ wọn jọ wà ní. bàbá pé ìjọ mi ṣe dà wá lóhùn. lágbára Ọlọ́run. ẹ bá wa kí ọ̀gbẹ́ni Arẹ́gbẹ́ṣọlá o ẹni lọ́jọ́ kan bóyá wà láwà pa wọn ni bóyá wọn náà wà pa wa ni àfẹ́gbọ́rọ̀ lẹ́nu wọn náà. mo gbọ́. ẹ ṣe wẹ káàbọ̀. ẹ ṣe gan ni. ẹ ṣe ọmọ Nàìjíríà jẹ́ lóko olóòtú ètò yìí Babátúndé Rájí ọwọ́ rẹ̀ àmúlélẹ̀ àkàndò ní mú ọlọ́wọ́ láṣẹ Èdùmàrè amúgbálẹ́gbẹ̀ẹ́ olóòtú òun náà ni Abdullah Maruf Hasan àti ọmọbọ́láńlé Jamiu. ìjẹ́ títí gbàmí táwọn pàdé ẹ mọ̀jà gbàgbé pé màláìka apá ọ̀tún áńgẹ́lì apá òsì wọn kọ́ ṣe èmi àti ẹlẹ́ ẹjá ṣe rere tó rà ń bọ̀ wá jábọ̀ fọlọ́dúnmáre ọba tó dá wa ń jọ kan títí ìgbà mi ọ̀hún Mukhtar Ajé lọ́gbọ́n ló kọ́ mi ó ẹ kú kalẹ̀.